káàbọ̀. Ṣé wọ́n ní kí èkùlé ó gbọ́ kó sọ fún toko kí àdán gbọ́ kó rò fún bẹ́ẹ̀? Ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, pẹ̀lú bí ẹni tó jẹ́ ajìjàǹgbara fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire tó tún pè fún ìdásílẹ̀ ilẹ̀ oòduà èyún Yorùbá Nation, tí orúkọ rẹ̀ ń jẹ́ Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀lọpọ̀ sì mọ̀ sí Sunday Ìgbòho, bí ó ti ṣe fohùn lédè fún àwọn Fúlàní darandaran tí wọ́n wà ní gbogbo òkè Ògùn wípé kí wọ́n ta kọ́sọ́ kí wọ́n sì palẹ̀ ẹrù wọn mọ́ báyìí, pẹ̀lú bí òun ṣe ti ń gbé ìgbésẹ̀ kan lábẹ́nu èyí tí yóò ṣe àkóbá fún gbogbo ìwà burúkú tí wọ́n hù káàkiri ilẹ̀ Yorùbá ọ̀hún. Adéyẹmọ Sunday tí ń jẹ́ Sunday Ìgbòho ṣá ló sọ èyí di mímọ̀ látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ ìyún Ọláyẹmí Kóìkì nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan èyí tí ń já ròyìnrìn káàkiri orí ayélujára, níbi tó ti ṣe ní àlàyé wípé olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ó ní ó ti kéde wípé kí gbogbo àwọn Fúlàní tí wọ́n wà ní ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ àwọn tí apá òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wípé kí wọ́n ti ọwọ́ ọmọ wọn bọṣọ báyìí, pẹ̀lú bó ṣe já sí pé gúlégúlé wọn ó ní ó ti ń pọ̀jù nílẹ̀ káàárọ̀ oòjíire. Ó ní ààyè gba tápà wọn tán ní ṣe ni ó ń kọ́lé onígunnu báyìí, pẹ̀lú bí wọ́n ṣe ń jí àwọn àgbẹ̀ àti àwọn ọmọ káàárọ̀ oòjíire gbé tí wọ́n sì ń ṣekú pa ọ̀pọ̀lọpọ̀, èyí tó mú kí àwọn àgbẹ̀ máa sá àsálà fún ẹ̀mí wọn láti lè lọ sí oko lọ rèé ṣiṣẹ́ òòjọ́ wọn náà. Ó ní kí wọ́n gbọ́ òun yé dáadáa, kì í ṣe pé òun bá gómìnà ìpínlẹ̀ kankan ní gbólóhùn aṣọ àbí kò ń bá wọn jà, ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ kò ní ká má sọ òun pẹ̀lú ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran yìí. Ó ní kí gbogbo wọn kó gàǹgàrà wọn báyìí, kí wọ́n sì gba ilẹ̀ bàbá tiwọn lọ, kí wọ́n fi ilẹ̀ káàárọ̀ oòjíire sílẹ̀. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà wípé níṣe lòun yóò ṣètò àwọn ẹ̀ṣọ́ aláàbò ìdákọ́ńkọ́ kan èyí tí wọ́n yóò máa tẹ̀lé àwọn àgbẹ̀ lọ sí oko láti lọ rè máa ṣe iṣẹ́ òòjọ́ wọn, kí ìyàn àti ọ̀wọ́n gógó oúnjẹ tó wà lóde báyìí kí ó lè dínkù ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Wọ́n máa ń sọ wípé afẹ́fẹ́ kan kì í sun sẹ́ẹ̀lì, ṣùgbọ́n ọ̀rọ̀ tí bàbá aláwo kan báyìí ni ó ti yí padà o, pẹ̀lú bí èṣù ṣe pàdídà tó ń lé ajá tí ajá rẹ̀ sì wá pàdídà tó ń lé ọlọ́dẹ. Bàbá aláwo kan tí wọ́n pè ní olóògùn tí orúkọ rẹ̀ ń jẹ́ Kábírù Àmùdá, ó ní ó ti ṣe bẹ́ẹ̀ bá ara rẹ̀ ní ilé ẹjọ́ májísírèètì èyí tó fi kalẹ̀ sí Ìyágànkú báyìí, níbi tí adájọ́ ilé ẹjọ́ náà sì ti pàṣẹ wípé kí wọ́n lọ rèé fi sí ọgbà ẹ̀wọ̀n náà kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tó tẹ̀síwájú. Babaláwo ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kábírù Àmùdá, ó ní wọ́n fi ẹ̀sùn kàn látọ̀dọ̀ ẹni tó jẹ́ agbèfọ́ba èyún Ìyábọ̀ Ọládòyìn. Ó ṣe ní àlàyé wípé Kábírù Àmùdá ọ̀hún ó ní ó lu ẹnìkan ní jìbìtì owó tó tó 2.5 million naira lórí àjọsọ wípé òun yóò fi bá a ṣe oògùn abẹnugọ̀ngọ̀ èyí tí yóò mú kí ọrọ̀ ajé rẹ̀, pàápàá jùlọ iṣẹ́ òòjọ́ rẹ̀, kí ó túbọ̀ máa gbòòrò sí i. Ó ní nǹkan bíi oṣù kẹfà tá a lò tán yìí ní ìlú Ìlọ́ra ìyún ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ó ní ó ti lu arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Taofeek Ògúngbè ní jìbìtì owó tó tó 2.5 million naira náà, léyìí tó ṣe ìlérí láàrin àwọn méjèèjì wípé òun yóò fún ní oògùn abẹnugọ̀ngọ̀ èyí tí ó mú kí ọrọ̀ ajé rẹ̀ kí ó gbòòrò sí i, kí iṣẹ́ rẹ̀ sì lè máa tẹ̀ síwájú. Taofeek Ògúngbè ló wà ní ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ mọ́, bẹ́ẹ̀ ni àjọsọ àwọn ti fi orí sánpọ́n pẹ̀lú bí babaláwo náà ṣe gba owó lọ́wọ́ òun tí kò sì fún òun ní oògùn kankan, tí ó sì di wípé ọ̀rọ̀ di ariwo, èyí tó mú kó gbé lọ sí ilé ẹjọ́ májísírèètì tó wà ní Ìyágànkú ọ̀hún.
ẹni tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ májísírèètì ọ̀hún Adébọ́lá Adéọlá ó wá ní ó ń sún ìgbẹ́jọ́ náà sí 20 oṣù kẹjọ ọdún tí a wà yìí láti fi lè wá àwárí kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ ló ní kí wọ́n yí ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn babaláwo Kábírù Àmùdá kí ó san owó ìtanràn èyí tó jẹ́ 3 mílíọ̀nù náírà. Bẹ́ẹ̀ ni kí ó sì wá onídùúró méjì kan èyí tí wọ́n tó gbangba sùn nínú ọyẹ́ kí ó fi ṣe ìdúró ilé ẹjọ́ tí wọ́n fi gba béèlì rẹ̀. Ó ṣe ní àlàyé wípé ìgbẹ́jọ́ náà yóò padà gbéra sọ ní 20 oṣù kẹjọ nínú ọdún tí a wà níbẹ̀ yìí. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àkókò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀yìn náà ní Àyànfẹ́ Elédùmarè. Títí di àkókò tá a tún máa mú ìròyìn míì wá fún wa. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Àrólé Baba 1010 TV 2 tá a wà yìí kẹ́ ẹ lè máa rí wa wò àti rí wa gbọ́ lóòrèkóòrè.